A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí láti dáọ́sísì wa Yewa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa the Right Reverend Dr. Michael Adébáyọ̀ Olúwaròǹbí. k'Olúwa máa ran ṣẹ́ránṣẹ́ wọn lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ṣe la gbé ọ̀gá tí a sì ń bẹ̀bẹ̀ pé kí o fi òye rẹ yé wa, kó sì fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí ọmọ rẹ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì wa ti ọ̀sẹ̀ yìí. Bàbá nínú Olúwa, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ tèmi ni olùṣọ́-àgùntàn Táíwò Jacob láti agbègbè Yewa South Archdeaconry. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé bàbá wa nínú Olúwa, ìfà wa gbà. Ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé sà. Nípa lọ́wọ́ Ọlọ́run. Orúkọ tèmi ni àlùfáà Adéyínká Adéfọláni Ògúnwùsì láti ìjọ Jákọ́bù mímọ́ ní ìlú Òkè Ọ̀dọ̀. Ẹ ṣé bàbá wa. Orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Ní òní tí í ṣe ọjọ́ ìsinmi 12 lẹ́yìn mẹ́ta lọ́kan, àkórí ọ̀rọ̀ wa ni eré ìje Kìrìsìtẹ́nì èyí tí a ti ń gbé yẹ̀wò. Ẹ̀ka àkórí òun ni ìdíwọ́ nínú eré ìje bí a ti ń wo apá kejì. Orí ọ̀rọ̀ wa ni ìtara láti jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ènìyàn. Ìtara láti jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ènìyàn. Ibi kíkà wa ìyẹn wà nínú ìwé Gàlátíà orí 1, a ó wo ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 10. Gàlátíà orí 1 ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 10. Ẹ bá wa kà á. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹnu yà mí nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore-ọ̀fẹ́ Kristi sí ìhìn rere mìíràn, èyí tí kìí ṣe òmìnira, bí ó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí ń yọ yín lẹ́nu tí wọ́n sì ń fẹ́ ìhìn rere Kristi padà, tí wọ́n fẹ́ yí ìhìn rere Kristi padà. Ṣùgbọ́n bí ó ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá ni ó bá ń wàásù ìhìn rere mìíràn fún yín ju èyí tí a ti ń wàásù fún yín lọ, ẹ jẹ́ kí ó di ẹni ìfibú. Bí àwa ti wí ṣáájú, bẹ́ẹ̀ ni mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá ń wàásù ìhìn rere mìíràn fún yín tí ó ju èyí lọ ẹ̀yin ti gbà lọ, jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó di ẹni ìfibú. Ǹjẹ́ nísinsìnyí ènìyàn ni èmi ń yí lọ́kàn padà tàbí Ọlọ́run? Tàbí ènìyàn ni èmi ń fẹ́ láti wù? Nítorí pé bí èmi bá sì ń wu ènìyàn, èmi kì ó lè ṣe ìránṣẹ́ Kristi. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Pẹ̀lú fún Ọlọ́run. Bàbá wa ẹ ṣé, a ti gbọ́ bí wọ́n ti kà fún wa ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí. Ẹ jẹ́ kí a yára wo èròǹgbà wa. Èròǹgbà kínní, láti ní ìmọ̀ tó tọ́ nípa bí ó ṣe yẹ kí àwọn Kìrìsìtẹ́nì wu Ọlọ́run dípò ènìyàn. Èròǹgbà kejì, láti jíròrò ohun tí ó yẹ kí a ṣe nígbà tí àṣẹ ènìyàn bá forí gbárí pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Ẹ̀kọ́ ńlá ni eléyìí. Ó fẹ́ ká nímọ̀ nípa bí ó ti tọ́ kí àwọn Kìrìsìtẹ́nì wu Ọlọ́run dípò ènìyàn àti ohun tó yẹ ká ṣe nígbà tí àṣẹ ènìyàn àti ti Ọlọ́run bá forí gbárí. Jẹ́ ká wo ọ̀rọ̀ àkọ́sọ wa. Ìtara láti jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ènìyàn ní ipò tí ènìyàn yàn láti wu ènìyàn fún ìdí kan tàbí òmíràn, èyí tí ó ṣe àkóbá fún ìwà bí Ọlọ́run. Nínú ibi kíkà wa tí ó ní, a ṣe àwárí bí àwọn onígbàgbọ́ Gàlátíà ṣe yapa kúrò nínú ojúlówó ìrere tí a ti wàásù nípasẹ̀ Pọ́ọ̀lù Àpọ́stólì, nítorí pé a ṣe ìkọlù sí wọn láti ọ̀dọ̀ àwọn Kìrìsìtẹ́nì Júù tí wọ́n ń kọ́ni pé àwọn ìṣe májẹ̀mú láéláé bíi ìkọlà àti àwọn òfin oúnjẹ ni a nílò fún ìgbàlà, tí wọ́n sì ti pa bẹ́ẹ̀ ṣubú sínú àwọn ẹ̀kọ́ òdì kí wọ́n bá lè wu àwọn ẹlẹgbẹ́ wọn. Wọ́n jẹ́ kí a mọ̀ pé nígbà tí a bá lérò láti wu ènìyàn dípò Ọlọ́run, ó lè kó bá àwọn ìwà bí Ọlọ́run nínú wa. A sì tọ́ka sí àwọn àwárí ti àwọn onígbàgbọ́ ti Gàlátíà tí
Paul wàásù fún wọn pé ojúlówó ìrere ni ohunkóhun tó bá sì ti tako ìrere tí Paul wàásù tí ṣe Kristi Jésù pé kí wọ́n má ṣe gbà á, pé kí wọ́n má ṣe gbé ìgbésẹ̀ láti wu ènìyàn dípò bí kò ṣe láti wo Ọlọ́run. Wọ́n sì jẹ́ kí a mọ̀ pé nígbà tí a bá ṣe eléyìí pàápàá bí àwọn ti ará Galatia tí Paul ń kìlọ̀ fún wọn pé ìgbàlà wa kì í ṣe bíi ti èyí tó ti pàṣẹ ìkọlà tàbí ti òfin tí ó ń jẹ tàbí tí àwọn òmíràn bí kò ṣe èyí tí a rí gbà nínú oore-ọ̀fẹ́ Kristi Jésù. Nígbà tí a bá kọ̀ láti ṣe eléyìí, ó máa ń jẹ́ kéèyàn ṣubú kúrò nínú òfin tàbí oore-ọ̀fẹ́ Kristi tí ó sì lè bọ́ sínú àwọn ẹ̀kọ́ òdì. Ìgbàlà wa nípa oore-ọ̀fẹ́ ni, kì í ṣe nípa iṣẹ́ tàbí òfin tàbí ti ìkọlà. Mo gbàdúrà pé nígbà tí a bá ń tẹ̀síwájú, àwọn bàbá nínú Olúwa wọ́n ó fi òye kíkún yé wa ní ti ẹ̀kọ́ yìí bí a ti ń wo àwọn ìbéèrè wa fún ìjíròrò. Ìbéèrè kíní, bàbá wa nínú Olúwa, wọ́n láti inú ẹsẹ̀ Bíbélì wa ti òní, wọ́n ní ká ṣàlàyé ohun tí o ní òye nípa ìtara láti jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ènìyàn, kí o sì fi wé ìwé Jòhánù orí 12 ẹsẹ̀ 42 sí ẹsẹ̀ 43. Ohun tí wọ́n ń béèrè bá ni pé nígbà tí a bá ní ìtara, pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́ láti tọ́ ìmọ́lẹ̀ sí òye ohun tí à ń pè ní ìtara láti jẹ́ ẹni ìtẹ́wọ́gbà látọ̀dọ̀ ènìyàn, ìtara láti wo ènìyàn dípò tó fi yẹ ká wo Ọlọ́run lọ́rùn. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ibi tí a kà lónìí, ìwé Gálátíà orí 1 láti ẹsẹ̀ 6 sí 10, pàápàá látinú ọ̀rọ̀ àkọsọ wa, tí a bá ní àkíyèsí dáradára, a rí pé ohun tí a pè ní ìtara yẹn ó jẹ́ ohun tí ó wu ènìyàn, ipò tó wu ènìyàn fún ìrèdí kan tàbí òmíràn, yálà nítorí ohun tá a fẹ́ jẹ́ tàbí ohun tá a fẹ́ jẹ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè yìí, a ní láti ní àkíyèsí púpọ̀ pọ̀ wípé ohun tí a pè ní láti jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run àti láti jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run yẹn ó ní í ṣe pẹ̀lú láti jẹ́ onígbàgbọ́ kíkún. Láti jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run yẹn yẹ kí wọ́n pè é ní ẹgbẹ́ jẹ́ onígbàgbọ́ kíkún. Ṣùgbọ́n ìtẹ́wọ́gbà tí ọ̀dọ̀ ènìyàn fún ìdí kan tàbí èkejì tàbí èdè máa ń ló ṣe wà bẹ́ẹ̀. Ẹ̀kọ́ ńlá lẹ̀ fún wa. Ẹ ṣé. A ti gbọ́ bí àwọn bàbá ti fi òye yìí yé wa pé nígbà tí a bá ń gbìyànjú tiraka láti wo ènìyàn, ìdí kan máa ń wà níbẹ̀, ohun tí a fẹ́ jẹ tàbí tá a fẹ́ jẹ́. Ṣùgbọ́n nígbà tí ènìyàn bá ń gbìyànjú àti wo Ọlọ́run, à ń fi ìgbàgbọ́ tòótọ́ wọn. Bàbá wa ẹ ṣé, Olúwa nípa làákàyè yín fún ẹ̀kọ́ láti ẹ̀kọ́ wa yìí. Ìbéèrè kejì, wọ́n ní kí ni ìdí tí Jésù fi sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ má ṣe bẹ̀rù àwọn tí wọ́n lè pa ara tí wọ́n kò sì lè pa ọkàn, ní ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 28. So wọ́n ní kẹ́ ẹ ṣàlàyé fún wa balẹ̀kú. Ilé náà wọ́n ní ó farajọ ìwé Pétérù kìíní orí 3 sí 14. Wọ́n ní kí ni ohun tí Jésù sọ fún wa pé kí a má ṣe bẹ̀rù àwọn tí wọ́n lè pa ara ṣùgbọ́n tí wọ́n kò lè pa ẹ̀mí, bí àti kọ́ ìwé Mátíù orí 10 yẹn ẹsẹ̀ 28. Mátíù orí 10 yẹn ẹsẹ̀ 28. Ẹ jẹ́ kí a kà ká gbọ́ ohun tó wí. Ó ní ẹni tí kò bá sì gbé àgbélébù rẹ̀, ẹ má bẹ̀rù àwọn ẹni tí ipa ara ṣùgbọ́n tí wọn kò lè fa ọkàn, ṣùgbọ́n ẹ kúkú bẹ̀rù ẹni tó lè pa ara àti ọkàn run ní ọ̀run àpáàdì. Èyí túmọ̀ sí wípé ìbẹ̀rù ènìyàn, ojú ìṣáájú ènìyàn a máa fi ènìyàn bú lọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n ojú ìṣáájú lọ́dọ̀ ènìyàn sí Ọlọ́run tó wá jẹ́ nítorí tọlọ́run ni a máa mú èrè ńlá wá. Nínú ìbéèrè tí ẹni ká dáhùn yẹn, tẹ́ bá wo ìbéèrè kejì yẹn, ohun tí Jésù jẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn ọmọlẹ́yìn ni pé a ò gbọ́dọ̀ ní ìbẹ̀rù ènìyàn ju tọlọ́run lọ. Tá a bá ti ní ìbẹ̀rù ènìyàn ju tọlọ́run lọ, ènìyàn làárù, a ò ní wo Ọlọ́run. So ìdáhùn yẹn ní ṣókí náà nìyẹn. Bàbá wa ẹ ṣé, Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹta, bàbá wọn ní kí ni ó yẹ kí Kìrìsìtẹ́nì máa ṣe nígbàkúgbà tí ìforígbárí
bá wáyé láàrin àṣẹ ti ènìyàn àti àṣẹ ti Ọlọ́run kí ni ó yẹ ká ṣe fún kìrìsìtẹ́nì àbáwá. gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tí a bá wò dáadáa ohun tí a lè pè ní ìforígbárí láàrin àṣẹ ti ènìyàn àti àṣẹ ti Ọlọ́run gẹ́gẹ́ bí onígbàgbọ́ nígbàkúgbà tí ìforígbárí bá ti wà ohun tí ó yẹ kí a ṣe òní pé kí a bẹ̀rù Ọlọ́run kí a gbọ́ ti Ọlọ́run kí a ṣe ti Ọlọ́run ṣáájú ohun gbogbo kí a ṣe ti Ọlọ́run ṣáájú tí ènìyàn kò ní kó tẹ̀lé àwọn ẹ̀ṣẹ́ wọ́n ní Ọlọ́run lè ní àkọ́kọ́ bí wọ́n ti kà fún alẹ́kọ̀ọ́ pé ká bẹ̀rù tó lè pa ara àti ọkàn bàbá Olúwa ràn wá lọ́wọ́ láti lè ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ láti ẹ̀kọ́ wa yìí. Ìbéèrè kẹrin wọ́n ní kí ni àwọn ewu tó ní í ṣe pẹ̀lú wíwu ènìyàn dípò Ọlọ́run. Ẹ máa bá wa sọ bàbá náà bá wa fi kún kí ni àwọn ewu lápá níbẹ̀ nígbà tí a bá fẹ́ wu ènìyàn dípò Ọlọ́run. Tá a bá fẹ́ wu ènìyàn dípò Ọlọ́run ohun tí ewu tó wà ń bẹ̀ ni wípé Ọlọ́run á yọwọ́ lọ́rọ̀ ènìyàn. Àkọ́kọ́ gbogbo ohun tí ènìyàn bá dẹ̀ ti rí pé Ọlọ́run yọwọ́ nínú ẹ̀ kò sí èrè nínú ẹ̀ mọ́. Lálá ènìyàn àwa ajá sásán ajá sófo gbogbo ohun tí ènìyàn bá wá làkàkà láti fẹ́ jẹ́ àwàdì òfo. Mo dẹ̀ gbàdúrà pé ẹran mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹran asán ẹran òfo ẹran àdánù a ò ní bá wọn pa. Àmín. Bàbá wa bá fi kún kí ni àwọn ewu tó rọ̀ mọ́ kí ènìyàn wu ènìyàn dípò Ọlọ́run. Tí a bá ní àkíyèsí láti wo ènìyàn àti láti wo Ọlọ́run ewu tó wà ńbẹ̀ ó pọ̀ jáǹtìrẹrẹ a ò tiẹ̀ lè kà á tán nítorí pé nígbàkúgbà tí ẹnikẹ́ni nínú wa bí ènìyàn tó wá ti sọ pé èèyàn ló ń wù ohun tó ń sọ ní pé gbogbo èrè gbogbo ohun tó ń ṣe pátápátá ọwọ́ ènìyàn ló wà ní ìgbẹ̀gbẹ̀yìn rẹ̀ oko ìparun gbogbo ẹni bẹ́ẹ̀ ló ń dáhùn láwọn ẹ̀ṣẹ́ láti dáhùn yẹn so ìparun nìyẹn lórúkọ Jésù a ò ní parun o. Ní ìparí gbígbé ní ìbámu pẹ̀lú òtítọ́ ìrere gbọ́dọ̀ jẹ́ àfojúsùn wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì kì í ṣe láti wu ènìyàn ní ìpalára sí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ohunkóhun tí ó bá kójọ nípasẹ̀ wíwu ènìyàn kí o ṣẹ̀gbọ́n ní kò wà pẹ́ títí bẹ́ẹ̀ ni kò lè ní iyè ayérayé. Ohun tí a bá kójọ nípa wíwu ènìyàn fún ìrònú nígbà tí o bá wu ènìyàn ó pàdánù àlàáfíà rẹ wu Ọlọ́run kí o sì ní àlàáfíà rẹ. Ẹ jẹ́ kí a jọ ka àkọsórí wa nínú ìwé Gálátíà orí kejì yẹn ẹsẹ̀ ìkejìlá kí ló wí. Nítorí pé kí àwa kan kí ó ti ọ̀dọ̀ Jákọ́bù wá tó dé ó ti ń bá àwọn kékeré jẹun ṣùgbọ́n ní ìgbà tí wọ́n dé ó fà sẹ́yìn ó sì ya ara rẹ̀ sí apá kan ó bẹ̀rù àwọn tí ó ṣe òmìnira. Bàbá wa ṣe fún ẹ̀kọ́ ńlá yìí bàbá wa ṣe Olúwa ràn wá lọ́wọ́ oore ọ̀fẹ́ táwọn fi gbọ́ táwọn fi wu Ọlọ́run tí a sì ní tàpá sí àṣẹ àwọn adarí àti ènìyàn Olúwa fi fún wa. Jẹ́ ká gbàdúrà Ọlọ́run á bẹ̀ ọ́ jọ máa kọ́ wa máa tọ́ wa ká lè wù ọ́ ká má ṣe kọsẹ̀ ká lè bá ọ jọba ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.